Àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbè mẹ́rìíìrí ìṣẹ̀lẹ̀ mà wáyé ní ìpínlẹ̀ Kwara. Malik gún orogún ìyá ẹ̀ pa nípínlẹ̀ Kwara. Bákan náà, arákùnrin kan ló mà kó sí kànga lẹ́yìn tó ti ibi ìrun yídì ọdún iléyá dé. Bàbá àgbàlagbà kan ẹni ọdún mẹ́rìnléláàádọ́rin ló jẹ́ wípé òun náà kó sí kànga o, ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ wípé iléeṣẹ́ panápaná tó débẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ òkú lẹlẹ́ja ń tà á. Kí lohun tó fà á tí ìṣẹ̀lẹ̀ àwọn ìwà ọ̀daràn ṣe wá gbogbo sí ní ìpínlẹ̀ Kwara? Àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àti kúlẹ̀kúlẹ̀ ìròyìn náà rèé, tẹ́ ẹ máa láǹfààní láti gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́, ẹ máa bá wa kálọ. Yorùbá Gidi TV. Ìṣẹ̀lẹ̀ àgbọ́gbọ́nmilójú láwọn ìṣẹ̀lẹ̀ tó wáyé nípínlẹ̀ Kwara. Ọ̀kan nínú rẹ̀ bá èèyàn lọ́kàn jẹ́, ó sì ń pe àkíyèsí àwọn èèyàn láti máa ṣọ́ ìwà wù. Bẹ́ẹ̀ ni ìròyìn míì náà tá a kójọ papọ̀ sínú ìròyìn yìí tóun náà wá láti ìpínlẹ̀ Kwara jẹ́ èyí tí ó jẹ́ ìròyìn àfọwọ́fà. Wọ́n ní ẹni tó bá máa kúre ẹnu ara rẹ̀ náà ni yóò fi pè é, gẹ́gẹ́ bí oníkọ́ ṣe ń fẹnu ara rẹ̀ pekú. Ẹ jẹ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìròyìn eléyìí tó jẹ́ ìṣẹ̀lẹ̀ àgbọ́gbọ́nmilójú tó wáyé nílùú Ìlọrin tó jẹ́ olúìlú ìpínlẹ̀ Kwara lọ́jọ́ Ẹtì ọjọ́ 13 oṣù kẹfà ọdún 2025, nígbà tí ọmọ ọdún mẹ́tàdínlógún kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Malik gún orogún ìyá rẹ̀ Falilat Yusuf lọ́bẹ pa. Ìṣẹ̀lẹ̀ náà wáyé níbi nǹkan bíi aago kan ọ̀sán lágbègbè Danialu nígà Àkànbí nílùú Ìlọrin. Àwọn oníròyìn tó ṣàbẹ̀wò sílé olóògbé náà láti mọ kúlẹ̀kúlẹ̀ ohun tó ṣẹlẹ̀ jábọ̀ pé Teslim tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọ olóògbé náà sọ pé nǹkan bíi aago kan ọ̀sán lẹ́yìn tí àwọn kírun jímọ̀ tán ní ìṣẹ̀lẹ̀ náà wáyé. Ó fi kún un pé Malik jẹ́ ọmọbìnrin kan tó jẹ́ ọmọ bíbí obìnrin náà tí bàbá àwọn ń fẹ́ tó sì gbà tọ́, ṣùgbọ́n obìnrin náà ni bàbá àwọn gbalé fún nítòsí àdúgbò wọn tí kò gbé pẹ̀lú àwọn, ṣùgbọ́n tí wọ́n gbalé fún nítòsí àdúgbò ńbẹ̀ tí òun àtàwọn ọmọ rẹ̀ jọ ń gbé, tí bàbá àwọn á sì máa lọ wò ó. Ó ṣàlàyé pé Malik máa ń jalè ní ilé làwọn ṣe sọ wípé kó má délé àwọn mọ́. Wọ́n ní gbogbo ìgbà tí ọmọ náà bá wá ló máa ń jí wọn ní nǹkan lọ, tó sì jẹ́ pé ìdí èyí ni wọ́n ṣe kì í nílọ̀ pé kò gbọdọ̀ yọjú sí ilé náà mọ́. Ó ṣàlàyé pé lọ́jọ́ Jímọ̀ lẹ́yìn tí àwọn ti kírun Jímọ̀ tán lòun rí Malik lẹ́gbẹ̀ẹ́ ilé àwọn. Teslim ṣàlàyé pé bí òun ṣe fojú gan ni arákùnrin ọ̀hún, ìyẹn Malik, lẹ́yìn tóun ti ibi ìrun Jímọ̀ bọ̀ ni ó sáré gbé ike tó fi ń fọwọ́ sílẹ̀, nígbà tó jẹ́ pé ń ṣe lòun bá tó ń fọwọ́ ẹ̀, ṣùgbọ́n ohun tó ń fọ̀ lọ́wọ́ lòun ò láǹfààní láti rí. Ó ní bó ṣe fojú gan ni òun ló gbé ike tó fi ń fọwọ́ lẹ̀ tó sì nà pápá bora. Ó ní ìgbà tí òun máa fi wọlé, òun bá ìyá òun nínú àgbàrá ẹ̀jẹ̀ tí òun sì pariwo síta. Ó ní bí àwọn ṣe ń sunkún nínú ilé ni Malik ló padà dé tó sì pààrọ̀ aṣọ tó wọ̀. Ibẹ̀ ni òun ti pariwo pé òun ló pa màmá òun. Bí àwọn ṣe rí ẹ̀jẹ̀ lára bàtà rẹ̀ yìí, ó fẹ́ gbìyànjú láti tú sá lọ kó tó di pé àwọn gbá a mú, táwọn sì fà á lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ níbi tó ti jẹ́wọ́ pé lóòótọ́ lòun pa màmá òun. Teslim fi kún ọ̀rọ̀ rẹ̀ pé títí tí àwọn fi ń sin màmá òun ní nǹkan bíi aago 7 alẹ́, ẹ̀jẹ̀ kò tíì dá lára rẹ̀. Níṣe lẹ̀jẹ̀ náà ń sun bí ìgbà tá a bá ṣí ẹ̀rọ sílẹ̀. Ọ̀kan lára àwọn ará àdúgbò náà, arábìnrin Ọmọ́táyọ̀, ṣàlàyé pé ìyá Malik tó ń ta ọ̀dùnkún ti sá lọ nítorí àwọn èèyàn fẹ́ wá kọlù wọ́n. Aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ Yorùbá Gidi kàn sí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara, arábìnrin Èjìrẹ́tóhùn, ṣùgbọ́n kò tí ì fèsì lórí ọ̀rọ̀ náà. Bákan náà, wọ́n ní ikú kì í pani bọ̀rọ̀ ayọ̀ ló máa ń pani o. Ló dífá fún ìròyìn eléyìí níbi tí arákùnrin kan ti lọ kó sí kànga nípínlẹ̀ Kwara. Iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Kwara mà ló yọ òkú ọkùnrin ẹni ọdún 43 kan tó kú sínú kànga lẹ́yìn ọdún Iléyá. Agbègbè Ẹdùn níjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Ìlọrin ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́
jẹ́ kó di mímọ̀ pé ọkùnrin ọ̀hún ti kọ́kọ́ mu oògùn olóró synthetic cannabinoids tí ọ̀pọ̀ mọ̀ sí Colorado tó sì mú yó kẹ́ri kó tó di pé ó kó sínú kànga náà. Wọ́n ní kó tó di pé ó kó sínú kànga ọ̀hún níṣe ló ń pariwo pé òun fẹ́ lọ lúwẹ̀ẹ́ nínú swimming pool láì mọ̀ wípé inú kànga ló fẹ́ kó sí. Gbogbo ìgbìyànjú láti dì í lọ́wọ́ mú ló mà tún padà lọ sínú kànga náà táwọn èèyàn ò sì mọ̀gbà tó bẹ́ sínú kànga ọ̀hún. Ohun tá a gbọ́ ni pé lẹ́yìn tí ó ti ibi àdúrà ọdún iléyá dé lọ́jọ́ Ẹtì ló wo ìwà láabi náà. Ìdùnnú ọdún ló mú tó fi gbé Colorado ọ̀hún lura. Hasan Adékúnlé tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Kwara tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fáwọn oníròyìn sọ pé àwọn ti yọ òkú olóògbé ọ̀hún nínú kànga náà. Àtẹ̀jáde náà sọ wípé a gba ìpè pàjáwìrì ní nǹkan bíi aago 10 ààbọ̀ pé ọkùnrin kan kó sínú kànga. Ọkùnrin ọ̀hún tórúkọ rẹ̀ ń jẹ́ Kazeem la gbọ́ pé ó ti mu oògùn olóró Colorado yó lẹ́yìn tó padà dé láti ìrun ọdún iléyá. Wọ́n ní àwọn ti fa òkú rẹ̀ lé ọwọ́ ìǹspẹ́kítọ̀ ọlọ́pàá kan yẹn Inspector Babatunde Amos ní ẹ̀ka C Division iléeṣẹ́ ọlọ́pàá ìlú Ìlọrin lọ́wọ́. Adékúnlé sọ pé iléeṣẹ́ náà ti ń retí kí àwọn mọ̀lẹ́bí rẹ̀ wá farahàn láti gba òkú rẹ̀. Adarí iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ náà Fáládé Olúmúyìwá banújẹ́ púpọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó wáá fi àkókò náà kìlọ̀ fún àwọn ọ̀dọ́ láti ṣọ́ra fún oògùn olóró nítorí àtúbọ̀tán rẹ̀. Ṣùgbọ́n títí di àkókò yìí ni ó jẹ́ wípé kò tíì sẹ́ni tó sì lè sọ ìdí tí olóògbé náà fi kó sínú kànga yàtọ̀ sí wípé ó lo oògùn olóró Colorado tí wọn ò sì tíì wá gba òkú rẹ̀ láti sìn títí di àkókò tá a fi ń kó ìròyìn yìí jọ. Bákan náà kò mà tíì tán síbẹ̀. Iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Ọ̀yọ́ tún dóòlà ẹ̀mí bàbá àgbà ẹni ọdún 72 kan tó bẹ́ sínú kànga láti yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lágbègbè mọ́ṣáláṣí Mobọ́lọ́rundúró ní Mọ̀lé Fàlàáfíà Òkè Àdó nílùú Ìbàdàn. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tí alága àti olùbádámọ̀ràn fún gómìnà lórí àtúntò iléeṣẹ́ panápaná nípínlẹ̀ Ọ̀yọ́ Honorable Moruf Adébáyọ̀ Akínwándé fi síta, ìgbìyànjú arákùnrin náà láti ṣe àwárí fóònù rẹ̀ ló sọ di ẹni tó kó sínú kànga náà. Àmọ́ ṣá, ìjáfáfá àwọn òṣìṣẹ́ panápaná ló ṣokùnfà dídòòlà ẹ̀mí arákùnrin náà. Arákùnrin náà ṣì wà láàyè lásìkò tí wọ́n ń dòòlà ẹ̀mí rẹ̀. Ní kété tí wọ́n sì fà á kúrò nínú kànga náà ni wọ́n fà á lé àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n ọpẹ́ wípé arákùnrin náà kò bá omi lọ lẹ́yìn tí wọ́n yọ ọ́ kúrò nínú kànga. Ọpẹ́lọpẹ́ àwọn panápaná tí wọ́n tètè jí gìrì láti yọ jáde kúrò, bí bẹ́ẹ̀ kọ́ ó ṣeé ṣe kó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ mánigbàgbé ọ̀hún ló wáyé lọ́pọ̀lọpọ̀ láàárín ọ̀sẹ̀ tó kọjá, léyìí tó mú kí àwọn èèyàn máa sọ̀rọ̀ lóríṣiríṣi, pàápàá bí àwọn ọ̀dọ́ ṣe máa ń gbé egbògi olóró lura, léyìí tí wọ́n sọ wípé ó jẹ́ ohun tó kù díẹ̀ káàtó. Bákan náà ni wọ́n ti rọ àwọn tí wọ́n jẹ́ òbí láti máa bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ lórí ọ̀nà tí wọ́n ń gbà láti máa fi lo àwọn egbògi olóró. Bákan náà ni wọ́n tún rọ àwọn ilé-iṣẹ́ ìjọba, pàápàá ilé-iṣẹ́ tó ń gbógun ti lílò àti gbígbé egbògi olóró, láti túbọ̀ tẹpá mọ́ fífọwọ́ òfin mú àwọn ọ̀dọ́ tí wọ́n bá kúndùn àwọn ìwà gbígbé egbògi olóró èyí tó wọ́pọ̀ láàárín àwọn ọ̀dọ́, àti láti tọpinpin àwọn ibi tí wọ́n ti ń rí àwọn oògùn olóró náà gbà kí wọ́n lè fòpin sí àwọn ìṣẹ̀lẹ̀ làlúrí èyí tó ń wáyé ọ̀hún. Arákùnrin Malik ni wọ́n sì ń wojú ohun tí yóò jẹ́ àtúbọ̀tán tí yóò ti di ọ̀rọ̀ náà yọ láti mọ ìgbésẹ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá yóò gbé lórí ọ̀rọ̀ náà àti bí wọn yóò ṣe fọwọ́ òfin tọ ìṣẹ̀lẹ̀ náà. Ẹ láǹfààní láti fi èrò àtojú ìwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV.
Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run ṣu ni àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórìlé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. 100,000 subscribers. Ẹ ṣeun ni o. Ẹ̀yin fámìlì wa lórí YouTube. Ẹ ṣe appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣe o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun ṣeun o. Brothers sisters ẹ ṣeun. Daddy and mommy ẹ ṣeun. Ẹ̀yin onígbọ̀wọ́ wa ẹ̀yin lẹ ń bomi rin wá. 100K subscribers thank you ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like ẹ tún comment ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlìyàn wa àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Àwa màmá more. Àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́ àwa mọ̀mọ́ more. Igi kan ò lè dágbó ṣe láyé, igi kan ò lè dágbó ṣe rárá. Bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí, ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. Ènìyàn bó ní lára jáṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. Ẹ ṣé gan, Thank you. Ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan, Gbogbo ọmọ Ẹ mà Yorùbá. ṣe ń wá. ẹ ṣé gan, 100,000 subscriber o. ẹ ṣé gan, 100K Ẹ̀yin lẹ gbé wá subscribers. débẹ̀. ẹ ṣé gan, ẹ ṣé gan, Ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan, Ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan, Ibi adé lòdì ẹ̀yin ni. ẹ ṣé gan, Ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan, Gbogbo family ẹ ṣé o. ẹ ṣé gan, Ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.